lóòótọ́ la mọ̀ pé ayé ti gbẹgẹ́ ṣùgbọ́n síbẹ̀ náà a gbọ́dọ̀ rí oore ká má ṣe. Ẹ ràn wá lọ́wọ́ tí ẹ bá rí arábìnrin yìí kí ẹ fi tó àwọn tí ó yẹ kí ẹ fi tó létí gẹ́gẹ́ bí assignment tí ọ̀gá wa olóòtú ti gbé fún yín. Ẹ má wò wá níran, ọmọ yóò ní sọnù tẹ̀bí tará o. Àmín. Wọ́n kàyéfì nígbà tá a sọ fún bàbá, ẹkún ni bàbá ń sun. Bàbá ò jẹ. Ẹ má sunkún. Bàbá ò mú. Ẹ má sunkún, ẹ má sunkún, ẹ má sunkún. Ẹ má sunkún. Ọlọ́run dà kó jẹ́ kí a rí. Ẹ má sunkún, ẹ jẹ́. Láyé àtàláfíà. Àmín. À ń trace wọn bọ̀. Gbàdé ìgbọ̀ra bí àwọn bí làlájà yẹn lánàá wọ́n kọjá báyìí. Gbogbo àwọn pages ṣẹ̀kẹ̀rẹ̀ nǹkan àwọn abúlé tó wà lójú ẹ̀yìn tó dé kára wọ́n láwọn rí. Wọ́n láwọn rí wọn. Yes, bí tí wọ́n ti jókòó wọ́n láwọn rí wọn. Gbangban tó máa sọ pé tuntun ti dé o, tuntun ti dé. Isnad Homes and Properties, ọ̀kan nínú àwọn estate wa tuntun tá a fi lọ́lẹ̀ tá a ń launch là ń pè ní Oakwood Estate. Tèmi ti ń tòótọ́ ó wà níbi tó lọ́jọ́ iwájú gan-an ni. Ẹ láǹfààní láti ralẹ̀ síbẹ̀. A ṣẹ̀ṣẹ̀ ń ṣàgbéta ẹ̀ ni. A pè ní Oakwood Estate. 950,000 naira péré lẹ́ẹ̀fì rà á láàrin àsìkò yìí títí di 15th October 2024. Ẹ rí i pé àǹfààní dé báyìí kẹ́ ẹ tètè dì mú. Àwọn ibo ló wà nítòsí àti agbègbè náà. Lákọ̀ọ́kọ́ ó wà ní tòsí Foursquare Camp. Kò mọ́ síbẹ̀ nìkan. Ó súnmọ́ Macpherson University. Ó wà ní òpópónà Èkó sílùú Ìbàdàn, Lagos Ìbàdàn Expressway. Ojú 3 minutes drive lọ. Ìrọ̀rùn ló bá dé. Tètè rà á lásìkò yìí torí tó bá fi di October 15 ó tún máa sún sókè. Kẹ́ ẹ̀ tún gbọ́ C of O rẹ̀ ó wà in view. Ìyẹn fi hàn wípé tí a bá tètè rà báyìí ìgbà tí gbogbo ẹ̀ bá tún gbẹnu sókè ẹ̀yin ti ní ń bẹ̀ nìyẹn. Tèmi ti ń tòótọ́. Ẹ ralẹ̀ sí Isnad Estate lónìí torí ọ̀la. Àdúrà ńlá tó yẹ ká máa gbà ni wípé Ọlọ́run ní já sọnù o, Ọlọ́run ní já dàwátì, a sì ní sunkún lórí ẹnìkọ̀ọ̀kan wa. Èyí ni mo fi ń kí yín bí tí ẹ ti ń wà jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo ní àwọn àlejò kan ni wọ́n wá, wọ́n ti kọ́ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Wọ́n wá sí ọ́fíìsì wa. Nígbà tí wọ́n dé, wọ́n ṣàlàyé àwọn kankan. Kí làwọn nǹkan tí wọ́n ṣàlàyé fún wa? Mo ní wọn ní ẹ̀gbẹ́ mi bí. Mo kì í sà. Ẹ lásà. Ẹ ṣeun. Ẹ sà. Ẹ jọ̀ọ́ bá dárúkọ yín fáwọn tó wù yín. Orúkọ mi ni Abdulaziz Akínlọ́lá Adéní láti ìlú Èrúwà. Láti ìlú Èrúwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Àràpá East. Kí ló gbé yín débi gan? Ẹ ṣe olóòtú. Ohun tó gbé mi débi ìbàyẹn ni orí ìyàwó mi tí mò ń wá. Ó gbé wa débi ìbàyẹn. Ìjọ wo kí ló ṣe ṣẹlẹ̀? Ó ti tó gbà wó báyìí tẹ́tí wọn. Láti on the 3 Thursday. Oṣù kẹwàá tá a wà nínú ẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni sà. Last week Thursday. Lẹ ti ń wá wọn báyìí. Bẹ́ẹ̀ ni sà. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ibo lẹ̀yin wà? Ibo làwọn wà? Ẹ ṣe olóòtú. Bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni pé láàárọ̀ ọjọ́ Thursday yẹn sáré bíi 5:30 or 5:40 ni mo jí láti máa lọ sí mosque torí ọmọ mùsùlùmí òdodo ni wá. Wọ́n dẹ̀ jí àwọn náà. Mo jí ìyàwó mi, jí àwọn ọmọ pẹ́pẹ́ o. Àsìkò ló ti tó ẹ dìde kẹ́ kí wọn nítorí àti múra school àwọn ọmọ àti dáná ṣe nǹkan wọ́n náà tó ti sínú ilé o. Kẹ̀dẹ̀ máa ṣe é sílẹ̀ kó tó di pé èèyàn adé kan lè tètè yá wọn. Mo fi lọ sí mosque láti lọ pray. Ìgbà tí mi máa fi kírun tán ṣe prayer ṣe anything, mo wọlé padà by 6:30 a.m. Ìgbà tí mo dé inú ilé padà ní 6:30 a.m. yẹn, mo ní láti bá àwọn ọmọ ló ṣẹlẹ̀. Ṣé ti kírun? Wọ́n láwọn ti kírun. Mọ́mì yín ń kọ́. Mọ́mì àwọn ti jáde. Níbo ló náà ń lọ? Ṣé ti dáná tí wọ́n ṣe ṣe wọn náà? Oúnjẹ wà lórí iná. Kódà oúnjẹ wà lórí iná. Ẹ tí ìgbálẹ̀ wọn máa ń gbálẹ̀ lọ́wọ́ àwọn ṣẹ̀fẹ̀ táwọn nípa bá gbálẹ̀ tẹ̀ káwọn lọ wò. Ọ̀dà. Bó lọ́ wá lọ, wọ́n ní wọ́n sátẹ̀ láwọn ń bọ̀ ni. Wọ́n ń bọ̀. Wọ́n tẹ̀lé yàn ni?
wọn tẹ̀lé anybody ok wọn fúnra sọ wọn tẹ̀lé náà wọ́n ní wọ́n jáde wọ́n ní wọ́n tẹ̀lé anybody. tí wọ́n kẹ́ nígbà wọ́n fẹ́ jáde yẹn nǹkan tá ń ṣàkíyèsí ni pé wọ́n mú piamat wọ́n dẹ̀ gbé alukuran wọ́n mú tesbih wọ́n dẹ̀ mú báyà bí aṣọ méjì kan tí mo bá kó báàgì. wọ́n dẹ̀ jáde wọ́n ọ̀dà ẹ̀yàn mọ́ ẹ máa ṣe nǹkan tẹ́ ń ṣe lọ. mo ní láti tún padà sí mosque yẹn kí n lọ wo àgbà àwọn obìnrin pé àbí wọ́n wá sí mosque kí wọ́n bá dẹ̀ fẹ́ wá sí mosque ẹ ní ìkírun gbogbo ẹ wà ní mosque náà. nígbà tí èyí pa ń lọ sí yídì ìgbà tí máa dé mosque ọ̀dọ̀ wa yẹn mi sábà wọn wẹ́ mi sá padà sílé láti lọ take àwọn ọmọ yẹn. ìgbà tí mo take àwọn yẹn táwọn yẹn múra tẹ́ tí wọ́n ṣe arrange oúnjẹ yẹn kí ní kọ̀ọ̀kan báyìí. ẹ má bínú ṣé wọ́n ní fóònù. wọ́n ní fóònù. wọ́n mú fóònù wọn lọ. ṣùgbọ́n wọn ò mú fóònù jáde fóònù wà nílé bẹ́ẹ̀ ni. kẹ́ tẹ̀síwájú. ìgbà tí mo sá ọmọ yẹn sá múra tán báyìí mo bá padà mi lọ drop àwọn ọmọ sí school pé báyìí gbà tí ń bẹ drop wọn unlikely kí wọ́n ti wọlé padà. ìgbà tí mo lọ drop àwọn ọmọ sí school tí màá tọ èdè ní ìgbà wọn lé mọ́ táyé ò ti dé kí ló ṣẹlẹ̀ kí ní kan wọn kọ́ fún ìdẹ èrò rìn báyìí wọ́n bá tẹ̀ fẹ́ lọ síbi kan wọ́n á gbà yìí kòtò àwọn fẹ́ lọ likely pé wọ́n gbà mo ní báyìí máa ń gbé wọn lọ báàgbà mo ṣàtún wò pé kí ni ọ̀rọ̀ àṣírí sí mo ṣàtún nígbà mo wá àpò ká sì máa retí wọn bóyá wọn lọ síbi kan. kẹ́ tó tẹ̀síwájú mo ní àwọn ìbéèrè kan. ìbéèrè yẹn ni wípé ó ti tọ́dún mélòó báyìí tẹ́ ti fẹ́ra. wọ́n gbé dábì 17 or 18 years láti 2007. 2007 bẹ́ẹ̀ sà. lẹ ti fẹ́ra. fẹ́ra bẹ́ẹ̀. ok 2007 láti fẹ́ra. láì 2007 yẹn ṣérú ẹ̀ ti ṣẹlẹ̀ rí. wàhálà yẹn yóò ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí kò fẹ́ fà ṣẹlẹ̀ rí. tí wọ́n bá fẹ́ lọ síbi kan gan wọ́n á dágbére. tí wọ́n bá fẹ́ lọ sí pé a ní péyà kan ní kọ̀ọ̀kan tí mi bá ní ráyè lọ wọ́n á sọ fún mi èyí tí mi bá lè gbé wọn lọ tí mi ò lọ láti lè gbé wọn dání màá tún fún wọn lówó transport tí wọ́n fi lọ. tí ò dẹ̀ sí wàhálà kò sí anything. tí ò sí wàhálà tó ṣe. ó dà ṣáájú ìgbà yẹn ẹ̀yin àti wọn ṣé ti ní àwọn èdè àìyedè. àní gbólóhùn aṣọ àlédè àìyedè kankan rárá. ìyàwó gan ni wọ́n kọ sí yín nínú ilé. kò sí ìhà tí wọ́n kọ sí mi tó jẹ́ ìwà tó wà òkè tí ò sí problem. ṣùgbọ́n àwọn kẹ́ni mo kẹ́ ṣàkíyèsí ní time days wíṣẹ́ ṣe mọ̀ obìnrin ò lè ṣe kó má ẹlẹ́rìn ara. ìró òjèjì máa gbà mí kí wọ́n kẹ́ máa dáàdì pé ìyá yìí kí ló ń ṣẹlẹ̀. mo notice pé ẹ ń ṣe láti jọ Monday kìíní Sunday báyìí ìṣẹ́ ní pọ̀pọ̀ dẹ̀ sí ìwọ̀kan àwọn ìpẹ́sẹ̀ àwọn òṣè bá kan wà á fi túraká nígbà tí nǹkan tí ò ṣe àwọn tá a sì jà. mo ní kí n béèrè náà bíkọ́ mo rí pé gbọ́dọ̀ gbà mí náà máa ń wáyé bẹ́ẹ̀ tá a béèrè gbọ́dọ̀ yá tó kàn tí ẹ̀ pé tẹ́yìn bá ro nǹkan kan gbà mí ẹ̀ lè rò pé bí máa ń ṣàwọ̀ ọkùnrin náà gbà mí ẹlòmíà bí wá tá a rò pé kò sí nǹkan kan sákẹ́rìn. kí lẹ rò pé wọ́n lè máa rò. tí ẹ wá yé mi ọ̀tá ìbí wọn wọ́n sì ní ìsìn nǹkan dábàá pé bóyá wọ́n sì tọ́lọ́ fún wa lágbára àṣì tí ò lè sí ìgbà tí ò sí ẹni tó. ẹ má bínú iṣẹ́ wo lẹ̀yin ṣe. mo máa ń ṣọ̀kadà mo lè dáko. iṣẹ́ àgbẹ̀ tí ẹ ṣe lè wà. nígbà tí o sá kàwé tí o ti sin ọkọ̀ pé pàṣẹ àti. kódà àwa igan à ń ṣiṣẹ́ àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ gbogbo ohun tó dáa láti ṣe ni kì í ṣe nǹkan burúkú. iṣẹ́ gidi ni iṣẹ́ àgbẹ̀ ìyẹn bẹ́ẹ̀ àwọn ńkọ́. wọ́n kọ́ṣẹ́ télọ̀. iṣẹ́ télọ̀. bẹ́ẹ̀ ẹ̀ka rẹ̀ nígbà tó ka ẹ̀ tó provision kiri ló kọ́ńtà tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí gbogbo nǹkan tún dá ẹ má jókòó ṣẹ̀ṣẹ̀ ẹ má jókòó kálé ó tún ní kí wọ́n lọ fojú síṣẹ́ àárín báàgì pé kí wọ́n tún jẹ́ bí ìgbàlódé wọ́n ṣẹ̀ tún ìgbìyànjú náà ní gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi má jókòó kálé ẹ bá tún lọ bẹ̀ẹ́ àbísọ wọ́n dẹ̀ ṣe yẹn náà sọ mi pé 2.5 or 3 years wọ́n dẹ̀ gbà kódà recently December last year la ṣe ṣe freedom fún ọ̀hún tí gba shop nínú ilé náà wọ́n ti rà má lè jíjọ́ ọ̀rẹ́ kọ̀ọ̀kọ̀ ọ̀rọ̀ láti báyìí pẹ̀lú nǹkan tó lọ́wọ́ fún lágbára. a rí pé ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà akitiyan sáré sọ́tún sáré sósì lórí kí wọ́n lè di rírí mo sì nígbàgbọ́ o wípé wọ́n á di rírí ẹ lọ kọ́ sílẹ̀
kò ní sí láburú kankan tí ó ṣe wọ́n. Ṣùgbọ́n wọ́n á tún fẹ́ béèrè nǹkan lẹ́yìn ìgbà tí àwọn nǹkan yẹn ti wá ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn, kí làwọn ìgbésẹ̀ tẹ̀ tí wá gbé? Nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ tí mo ti try àwọn tèmi tí ń rí wọn, ìgbà tó tó bí 4 mo ní láti gbéra, tó máa ń lọ sọ́dọ̀ sister wọn kan. Ìgbà mo kọ́ try àwọn nọ́mbà wọn kò lọ, bí n gbéra láti lọ sí, mo try nọ́mbà àwọn sister wọn yẹn pé bí ayé wá sọ́dọ̀ yín mo sá gbéra láti lọ sí ọ̀dọ̀ wọn. Ìgbà tí màá délé ọ̀dọ̀ wọn, mo bá lẹ́kùn mi títì. Ló ti ṣe ń bẹ̀rẹ̀ àwọn ìyá yìí náà lè. Ìyẹn tó bá dẹ̀ lọ sọ́dọ̀ àwọn sister wọn báyẹn, tí wọn ò bá bá wọn lé, àwọn mosque kan wà nítòsí ilé ọ̀dọ̀ wọn tí wọ́n máa ń lọ dúró síbẹ̀ dè wọn. Bí n ṣe bá wọn lé, mo kọ́ lọ sí mosque yẹn, mi ò rí wọn ní mosque yẹn, mo ṣẹ̀ wá padà sọ́dọ̀ ilé sister wọn yẹn. Mo ṣẹ̀ wá pè wọ́n pé bọ́ọ̀sì ògbò bí nọ́mbà yẹn ṣe lọ rẹ̀. Ló wọ́n ní lágbájá ìjọ ilé ọ̀dọ̀ yín mo wà, mi ìbá yín lé ìrìbó lẹ́ lọ́la. Àwọn lọ sóko ni pé òkú ẹ lọ sóko. Wọ́n ní sí òsì, mo ní òsì o, pé mọ́mì mi sọ́ra mo wá wò lọ́dọ̀ yín àti wọ́n wà lọ́dọ̀ yín lóko. Wọn ò sí lọ́dọ̀ àwọn lóko, pé táwọn bá sáfẹ́ wá sí oko ara ẹ̀ pé tí ò sí, pé mo ní mi ò rí wọn látàárọ̀. Nígbà wọn lè ti retí wọn pé kí wọ́n wọlé tí wọn ò wọlé, kéde kí n tún wá wọn wá síbí ìbàdí pé bọ́yọ̀ ọ̀dọ̀ yín ni wọ́n wá. Wọn ò wá sọ́dọ̀ àwọn pé báwo lọ́wọ́ á dájú wọn báyìí mo ní ìlọ mosque láàárọ̀. Wọ́n dẹ̀ jí àwọn náà tí wọ́n kírun tí wọ́n ṣe ẹni kàmọ́ ètò máa múra láti lọ sí school. Màá wọlé ni mo bá àwọn lásán ní àwọn jáde, wọ́n gbé ìpàdé nígbà wọn. Bàbá ti bẹ̀rẹ̀ ni bọ́ọ̀sì àwọn náà bí wọ́n dẹ̀ ń gbé jìnnà díẹ̀ sí wa, ó di èrò àlà, ń gbé ní èrò àlà wa wà. Wọ́n bá láwọn náà ti fẹ́ kúrò ní oko, náà padà lọ sí, wọ́n wá pe ẹ̀gbọ́n ẹ̀ kan, ẹjọ́kùnrin Abdulrasheed lẹ́yìn jẹ́ pé ìyẹn náà ṣe kúrò lóko ọ̀dọ̀ sísá àwọn ibẹ̀ nílẹ̀ tí wọ́n pe òun lórí pé báyìí pé mo wá sílé ọ̀dọ̀ àwọn pé wọ́n ní báyìí ìyẹn wá pè mí pé bo ni mo wà, mo wá ní mo ṣe ń padà lọ sí inú èrò àní o pé mọ́mì ìdìbò ló pè òun pé báyìí mo ń ṣe jẹ́ nìyẹn. Ìyẹn bá lọ́dà tí n bá ti délé kí n pe òun wá bá nígbà yẹn tí mo délé ìyẹn sáré wá bá mi nílé pé báwo ló ṣe jẹ́ sáré explain pé bó ṣe jẹ́ èrè látàárọ̀. Ìyẹn ti wá bọ́ sí ọjọ́ kèlò. Ọjọ́ yẹn náà ni gbogbo akitiyan tá à ń ṣe ọjọ́ yẹn náà ni. Ọjọ́ nígbà sáà pé kí la máa ṣe báyìí kí ẹ fi yé ní ẹ̀dá ìrísí yẹn tí mo fi tètè wá tẹ́yìn tẹ́ tó ẹ̀jẹ̀ gbọ́n ẹ̀ létí o. Ìyẹn náà bá lọ́dà òun bọ̀ bí mo tún ṣe jáde nírọ̀lẹ́ ẹjọ́ yẹn ni pé gbogbo àwọn mosque tó tiẹ̀ wà nínú ìwà yẹn kí n go round gbogbo ẹ̀ pé bóyá màá rí wọn. Mo sá lọ sí gbogbo àwọn mosque yẹn round ní rí traces kan around bíi 10 to 11 mo wọlé lálẹ́ ẹjọ́ yẹn. Mo tọ́ ìyàjọ ẹ̀gbọ́n yẹn pé gbogbo mosque tó wà ní ìwà yẹn ti try mi rí wọn náà pé kí n gbèsè ìta máa gbé báyìí tí ìyẹn bá ní kí n fẹ́ ṣe báyìí kí ìgbé ni mo bá yẹ pé àdékè tílẹ̀ bá tún mọ́ màá tún kàn tí ń lọ Ṣàngó ó di wọn àkọ́kọ́. Lálẹ́ mọ́ àti àdé ní by 5 a.m. láti tètè máa lọ àwọn mosque yẹn pé tí wọ́n bá tẹ̀ wá ní mosque kan màá lè bá wọn ní ìbẹ̀bẹ̀ kó tó di pé ó wúlẹ̀ ọ̀dà. Mo ṣàkíyàn pé mosque yẹn Ṣàngó níbẹ̀ mo ti lọ kí ṣubú ìyàsúrà láàárọ̀ jẹ́. Mo láyé kírun tán tí mo ṣe fìtì ní kọ́ọ̀lù ẹ̀gbọ́n yẹn bá wọlé pé bo mo wà mo ti wà ní Ṣàngó ní mọ́ṣáláṣí báyìí o. Kí ló wá dé tí n fi yà kí n gbé òun ní ìfẹ́ máa disturb ẹni pé ìwọ́n tí mo mọ̀ fún ẹ ìbá tí wàá gbé òun pé kí n dúró de òun ní mosque yẹn. Well so good ó gbọ́kadà ó jọyìn mi láti lọ mosque padà abátúndọ̀ bẹ̀rẹ̀ tó máa gba one mosque another one assembled ti máa wá wọn káàkiri báyìí nígbà tá a wá wọn káàkiri gba mosque yẹn tó lọ ìgbà àwọn àtúwé ọ̀dẹ̀ ti tó bíi 7:30 to ṣe ká padà nítorí àwọn ọmọ yẹn láti lè nígbà máa délé gan àwọn ti lọ sí school wọ́n ti trek lọ tó mo ti fún wọn lówó pé tí wọ́n bá ti múra tẹ́tọ̀ báyìí tètè kan wọ́n ti lọ sí school wọ́n bá ní kí wọ́n máa ṣe báyìí ní sàmùlò ṣe gbọ̀rọ̀ rí bó ṣe rí. Peter Azaz ń sọ láti dé ilé wọn òun náà wọ́n ti sọ fáwọn parents wọn pé tó báyìí lọ àwọn kẹ́ bá ń gbáyà kádẹ̀ tó wá wọn wá sí another local government tó wà lọ́dọ̀ wa ní Ìbàràpá Central Igbó Ọ̀rà
tó a ti pè làlátẹ̀ ìlú kan tó súnmọ́ wa àti pé àwọn kan bẹ̀ wọ́n àwọn òbí tracy ẹni tó jọ mọ́ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ká tó try Igbó Ọ̀rà wò látàrí tó gbéra pẹ̀lú around 9 o'clock tó wá sí Igbó Ọ̀rà láti gbé àti gbogbo ní àwọn Igbó Ọ̀rà béèrè káàkiri àgbà ẹni báyìí làwọn ọ̀rẹ́ tó jọ mọ́ bẹ́ẹ̀ nínú Igbó Ọ̀rà yìí àbáṣà fi padà sọ́dọ̀ sísá wọn yẹn torí sísá wọn yẹn tí wàá bá wa láàárọ̀ kó tó di pa gbéra Igbó Ọ̀rà yẹn àwa gẹ́la drop wọn ní junction ọ̀dọ̀ wọn pé káwa máa lọ sí Igbó Ọ̀rà gbọ̀ngbà táwa ń bọ̀ àwa pè wọ́n wá láwọn ti kúrò ní pé church làwọn wà àṣà lọ bá wọn ní church wọn yẹn nígbà dé church wọ́n sá báwo ti ara àbúrò ẹ̀ náà àṣà bá àwọn alàgbà méjì kan ní church wọn àwọn náà sá advice wa lọ́ọ́ tọrọ báyìí ní pé àló ti tó gbà láti àná ló fi ṣẹlẹ̀ gbà kódà bẹ́ẹ̀ ti ta ìdí náà lórí pé 24 hours àná ìgbà láti lọ report ní police station àṣà lọ sí Ìlúwà police station ní ọ̀dọ̀ wa níbẹ̀. torí mo ti kọ́ fẹ́ béèrè náà torí mo rí pé ẹ wọṣọ bíi àwọn fọ́ọ̀sì náà. bẹ́ẹ̀ ni wọ́n pè tó lẹ́tọ̀ọ́ láti ṣe ṣùgbọ́n wọ́n máa ní tí ò bá pé 24 hours. ṣé fọ́ọ̀sì lẹ́yìn náà rẹ̀? fọ́ọ̀sì lẹ́yìn náà. ok ẹ sì ṣe ara rẹ̀ lẹ́yìn náà àná ẹ̀ṣẹ̀ ń bẹ̀ lọ́run kíjọba bá wa. ọ̀sẹ̀ àwọn paramilitary. ok peace corps. peace corps. ok nígbà tí wàá lọ sí àgọ́ ọlọ́pàá tẹ́ sọ kí ni tí wọ́n máa sọ fún yín? nígbà tá a dé àgọ́ ọlọ́pàá rẹ̀ wọ́n ní láti gba statement lẹ́nu wọ́n béèrè kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ tó fẹ́ báyìí ìyàwó mi ò rí wọ́n láti gbà ó láti àárọ̀ àná àwọn gbèsè ọ̀làrí àtẹ̀yìn báyìí àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀kọ́ tí wọ́n ti mọ̀ látàná àtijọ́ ń ṣọ́ọ̀gù káàkiri ṣùgbọ́n gbà tí àríparí látàná náà ti dà sí ìlànà káwá rè pọ̀ wọ́n bí ń fi ṣàjà ni mo máa jà ọmọ mélòó ló bí fún ọmọ méjì nígbà wo láti fẹ́ra láti 207 ta ẹ̀ sì jà ẹ̀ṣẹ̀ síjà kò sí gbọ́ngbọ̀ngbọ̀n láàrin ọ̀rọ̀ sẹ́yìn wọ́n sábà ni wọ́n béèrè àwọn ìbéèrè lóríṣiríṣi mo lè fẹ́ wọn lé wọ́n béèrè fóònù kò fóònù jáde ní fún wa ṣàgbà statement yẹn ká lọ mú picture wa àti lọ sílé láti lọ mú picture wá fún wọn. ìbẹ́ ní picture wọn náà bí picture ẹ wọn wà mú jáde gan kárí. ok ìtọ́jú pásánà wọn. ok pẹ̀lú àwọn àtọmọ bẹ́ẹ̀ lélẹ̀ ìdájọ́ ìyá àtọmọ. sí state mo wà lọ sọ́dẹ̀. ẹ máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ yín náà. gba sáàdé police station wọ́n gba statement sílẹ̀ lẹ́yìn wọn ní ká lọ mú picture wa sá lọ kó picture wa wọ́n gba méjì sílẹ̀ lọ́dọ̀ wa pé bàtà ṣe ń lọ ká máa fi tó àwọn gbèsè tí nǹkan tá a bá dẹ̀ ti gbọ́ ká jẹ́ káwọn máa gbà fi kúrò police station ní ọjọ́ yẹn jẹ́jọ́ Friday. báyọ̀ wá kò ní police station yẹn níjọ́ Friday ní àti ẹ̀gbọ́n yẹn àbúrò ṣìdí náà lájọ lọ sí police station. báyọ̀ wá kò ní police station yẹn ní àrùn abẹ́yà bíi 4 o'clock tá a délé bàbá òkú kí ni the next thing tá a ṣe ní àwọn tó jẹ́ family sí nǹkan ká declare meeting fún àwa lórí social media lọ pé yẹn tún lè tètè wá lọ́wọ́. àwọn olùsọ yẹn. nínú àwọn tí wọ́n jẹ́ bíi family father. ok wọ́n sá lọ mú kódà bẹ́ẹ̀ ni ò tí ì délé èmi ya mọ̀ sí pé kí á ṣe ìgbà tí màá fi délé náà mo ní àwọn lágbẹ́yàgbà tí wá fún wọn ti wá mú picture wọn mi àwọn kan wọ́n dẹ̀ ya picture yẹn pé wọ́n lò wá. nígbà mo délé mo sáà tún pé àbúrò wọn náà wá mú picture kan pé ẹ̀yà fọ́tò wá ń pè ẹ̀fẹ̀ táwọn fẹ́ fi ṣe táwọn fẹ́ fi ṣe lókè ẹsẹ̀kẹsẹ̀ làwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ní máa pè lọ́tún lósìn gbà. àfa kí ló ṣẹlẹ̀ àwọn orí nǹkan kan báyìí nísìnyí bó ṣe ṣẹlẹ̀ àwọn sì rí wọn lọ́nà Igbó Ọ̀rà ní táìm báyìí àwọn orí wọn bí ọba ṣe kú láàárọ̀ ní nǹkan bíi 7:30 AM láàárọ̀ ìṣàjà ìmọ̀lá àjáwò láàṣẹ gbá àṣà òkè bàbá rẹ̀ bẹ̀rẹ̀ a lè ti lọ sí Igbó Ọ̀rà yẹn náà lẹ́yìn the traces wọn rà ìlànà sọ nígbà tó máa fi tó bíi 6:30 nírọ̀lẹ́ nínú àwọn Muslim brother wa kan àwọn wá pè wọ́n pe àwọn ànẹ́ni yẹn pé àwọn orí àwọn tí ẹ̀ wo
fóònù àwọn látàrọ̀ pé náà àwọn búrọ́dà kan wọ́n wá pè láti èrò àpè táwọn ò rí ohun tó wà lórí fóònù látàárọ̀ ni pé látọwọ́ ọ̀sán mọ́rọ̀ àwọn ò rí nǹkan kan pé program kan là ń wà lẹ́kọ̀ọ́ àwọn náà bá sára wọn yọ fóònù àwọn pé bá ń ṣe sáré gbé ẹ̀ làwọn wá pé ẹni mímọ́ àwọn tiẹ̀ ni ẹni yìí pé pé gbà wọn dẹ̀ ń lọ ní àárọ̀ àwọn kọjá igbó ọ̀rà àwọn rí ẹnìkan bẹ́ẹ̀ o pé báwọn ṣe wá rí kíní ẹ lórí social media làwọn wá lè sọ níta dájúdájú pé àwọn náà gbà kí lẹ́yìn lè máa ṣe pé táwọn kan ròyìn pé bóyá ẹnìyẹn náà ń travel kó máa dúró de mọ́tò tàbí bóyá ń dúró de nìkan pé ó jókòó ó dẹ̀ kẹ̀yìn dá títí báyìí ṣé gbọ́ báwọn ṣe wá rí fèsì ẹ̀yẹn ni táwọn dẹ̀ àwọn ṣe wá rò pé kó má jẹ́ ẹni yìí àwọn wá pè pé tó ọ̀nà Abẹ́òkúta làwọn ti rí pé tó bá àdẹ̀rí pé time ọjọ́ ti lọ tàbí ká gbéra Abẹ́òkúta ní ìsinmi wò di àárọ̀ Sátọ̀dé nígbà tó bọ́ sórí ìrìn report fún àwọn VGN wọ́n sá fún wa ní àwọn VGN nílò kan àtàwa náà àkọ́kadà jáná ní àárọ̀ ọjọ́ Sátọ̀dé àsáǹ trace wọn bọ̀ gbàdé gbòòrà bí àwọn bí làlájà yẹn lánàá wọ́n kọjá báyìí gbogbo àwọn pages ṣẹ̀kẹ̀rẹ̀ nǹkan àwọn abúlé tó wà lójú ẹ̀yìn tó yẹ dé kára wọn náà ń rí wọn láwọn rí wọn yes ibi tí wọ́n ti jókòó wọn láwọn rí wọn kódà ibi tí wọ́n ti jókòó tí wọ́n ti sinmi abágẹ́ kan ń ta àtẹ báyìí lọ́pọ̀ ní alájà yẹn lè jókòó lábẹ́ jíjí báyìí ṣùgbọ́n wọn ò sọ̀rọ̀ sẹ́nibọ́dì ó ní wọ́n mú test bill lọ́wọ́ wọ́n dẹ̀ fà bá kó dà láì dá ó ní wọn sọ̀rọ̀ sẹ́ni gbogbo àwọn ìsinmi tó yá wọ́n bá ti gbéra wọ́n bá tún lọ fún kẹ̀kẹ́ ilé ọgbọ̀n ẹgbẹ́ tí táṣà ń dé wọ́n ń gba phone number wọ́n ń gba ìpàdé fún ọ̀gá ibi 4 phone number tèmi àwọn ànẹ́ náà pé tí wọ́n bá pè tán tí ò bá lọ wọ́n á rí anybody àtàkùn lọ títí tá a fi dé kára alámùtú nígbà débẹ̀ yẹn náà mọ kán wà bẹ́ẹ̀ ń ṣe mechanic àti fọ̀gà báyìí náà àwa tí ẹ̀kọ́ la débẹ̀ àwọn ànẹ́mí àti ọ̀kadà tí wọ́n gbé yẹn àwọn ni wọ́n kọ́kọ́ dé ọ̀dọ̀ ẹni yẹn tí wọ́n wá yàdọ̀ àwọn fìgìláńtì tó wà ní kára yẹn pé ká make report nítorí nǹkan báyìí là ń wá wọ́n yà pé àwọn òṣèlú wa rí nǹkan tó jọ wọn dẹ́ta tí wọ́n á sọ òde wa ń fọ àwọn ní ká dúró lọ́fíìsì wọn àwọn ń pe àwọn ẹni pé ibo lẹ́wà pé kẹ́ máa bọ̀ wá sí ọ́fíìsì àwọn fìgìláńtì pé torí òjò àwọn máa ń pè pa ọ̀dọ̀ fọ́gá kan àwọn wà ń sàlẹ̀ níbàyí pé fọ́gá yẹn sọ fáwọn pé àlàájá yẹn ti kọjá látànà pé àwọn orí wọn gba àwọn kọjá lọ pé àwọn ò tiẹ̀ júwe wọn rá ó ní wọn wọṣọ black wọn fa bá kó báàgì dání pé wọn lo kéèpù black ó ní fáṣọ black ni wọ́n wọ̀ jáde black ni wọ́n wọ̀ jáde white wà lókè black wọ́n dẹ̀ lo kéèpù black but white tó wà lókè yẹn kéèpù àti kọfẹ tó black náà ní àjẹ bẹ́ẹ̀ àjẹ àtàyè trace wọn títí tá a fi dé randa yìí nígbà dé randa náà àwọn kan náà àwọn ọlọ́kadà yẹn náà wọ́n rí woman yìí wọ́n láwọn tó rí wọn bẹ́ẹ̀ randa wọ́n gbà wọ́n dé randa yẹn àmọ́ bá ti fẹ́ trace wọn sí bí iye àmì ẹ̀yẹ wa ń lọ bọ́ọ̀lù ẹ̀kẹ́ni ọ̀dẹ̀ sí bẹ̀rẹ̀ sí fẹ́ àsáwà òkúta la fẹ́ ṣe báyìí àsáwà padà wá gbogbo inú kára ọ̀nà kìíní abẹ̀rẹ̀ sí wọ bẹ̀ wọ́n náà wọ̀ títí afọ́ gbogbo ẹ̀ gbogbo ìdí yá nìkan ara àwọn kan bá sọ̀rọ̀ nídìí yá ẹ̀ sẹ́yìn tí fi máa mú bẹ ẹsẹ̀kẹsẹ̀ làwọn náà ti gbà wọ́n ti gba fiction wọ́n ti bá wa ṣí ẹ̀ sí àwọn èèyàn pé tí wọ́n bá rí ẹnìkan báyìí ní mọ́ọ̀sì wọn tó wà kí wọ́n tàbí bóyá wọ́n rí ládùúgbò wọ́n pe àwọn nẹ́ńbà sí ọ̀hún àgbẹ̀ láti wá wọ́n gbà ti dábẹ́kúta yẹn àti traces wọn láti lè trace wọn mọ́ torí pé ìró ti pọ̀ ẹ̀tọ́ ọ̀sẹ̀ àlùkò èèyàn lé ní ẹ̀tọ́ tó wọ jáàbù black tó ṣe gbà tó ṣàwọ̀ láti gbà ní nàṣàlù títí dásìkò yìí ẹ tó fi wá débí ok àwọn ọlọ́pàá yẹn tí ẹ ti fọ̀rọ̀ tó létí ṣé ẹ tún sì ń gbọ́ látọ̀dọ̀ wọn àbẹ́ gbọ́n kankan látọ̀dọ̀ wọn. gbọ́n kankan látọ̀dọ̀. gbọ́n kankan látọ̀dọ̀ wọn ṣùgbọ́n ṣé nígbà wo pé bí àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ àbí báwo. àdìsọ́pà nígbàgbọ́ àṣìṣọ́pà anígbàgbọ́ nínú náà ìpẹ́rẹ́ káwọn náà láti ṣiṣẹ́ because nígbà wọn ti gba fọ́tò gbà kọ̀ọ̀kan àwọn náà sì ń wà ní gbogbo checking point ká ọlẹ́pẹ̀ tó jẹ́ táwọn ọmọ wọn bá ń lọ láàárọ̀ wọ́n lè ti sọ fún wọn pé tó ẹni báyìí ó tẹ̀ bá rí o nígbà tá a lè sí ní ọ́fíìsì wọn bí ká lè mọ then nígbà dábẹ́kúta lọ́jọ́ yẹn náà a report àwọn police station kan
nígbà dé Láfẹ́nwá a report ní Láfẹ́nwá police station ní Abẹ́òkúta nígbà àwọn dẹ̀ ń sọ wá lọ́la láti lọ sí irú sábó kìnìkan ní bóyá máa tún try ibẹ̀ náà because àwọn patient bíi mélòó kan asá report síbẹ̀ ní Ògùn state nígbà yẹn àwọn náà ní àwọn òkè ìwé nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú gbogbo ògbìyànjú táwọn yẹn tún ń ṣe lọ́tùn lósìn wọ́n ní ọ̀nà Abẹ́òkúta yìí náà ní káwá wọn sí kódà oníjẹta Monday tó wá wọn wá sí Abẹ́òkúta pápá láǹtóró àti padà níjẹta àtàǹgbà tá a wá wọn dé pa ẹ̀rọ la tó padà nígbà tá a fi wọlé tó lọ bí 10 to 11 lálẹ́ làwa gbọ́ tó wá pa ìgbésẹ̀ àti fìlẹ̀. Ẹ wò ẹ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kí lè máa di mímọ̀ fún gbogbo àwọn tó jẹ́ àwọn bloggers àwọn tí ó wà lójú òpó ayélujára gbogbo a mọ̀ pé tẹ bá rí àwọn nǹkan míì bóyá àwọn nǹkan tẹ́ pé bóyá ẹ̀yin fẹ́ fi wá owó tàbí wá kinní kan ẹ máa sáré gbé ṣùgbọ́n lórí eléyìí ẹ̀yin tí ẹ máa ń gbé oríṣiríṣi fídíò oríṣi lọ́tẹ̀ yìí ó máa dáa kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá wa gbé fídíò yìí kó túbọ̀ rìn dáadáa kẹ́ ẹ túbọ̀ gbé káàkiri kí ẹni tá à ń wá yìí tẹ́ ń wo àwòrán rẹ̀ yìí kó lè di rírí nítorí pé tí gbogbo wa bá jọ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ rẹ̀ lọ́tùn lósì èmi nígbàgbọ́ pé ẹni yóò tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí rírí láàrí wọn gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́ rírí láàrí wọn láṣẹ Èdùmàrè nítorí pé ẹ jọ̀ọ́ ẹ share ẹ gbé fídíò yìí ẹ̀yin náà ẹ gbé lọ́tùn lósì káwọn èèyàn náà kan jọ̀ọ́ kí wọ́n máa bá wa túbọ̀ gbé ìgbésẹ̀ láti ọ̀dọ̀ tiwọn nọ́mbà tí wọ́n á kàn sí láti fi mọ láti fi tó wọn létí lákọ̀ọ́kọ́ ẹ lè kọ́kọ́ fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà lágbègbè yín létí àkọ́kọ́ èkejì bí rẹ̀ nọ́mbà tiwọn á fi nọ́mbà kan sílẹ̀ tẹ́ máa láǹfààní àti pè ó máa jẹ́ WhatsApp nọ́mbà náà tẹ́ láǹfààní àwọn náà lẹ́ máa wò lójú screen yín yẹn nọ́mbà yẹn ẹ pè tàbí kẹ́ fi ọ̀rọ̀ ránṣẹ́ síbẹ̀ ní WhatsApp láti lè jẹ́ ká fi ṣàwárí Mrs. Rukayat Àtilọ́lá tó ẹ jọ inú wa ò ní sọnù o ẹ̀yin náà wo adúrú ìgbésẹ̀ tí wọ́n ti ń gbé láti ọjọ́ ìwá ẹ wo bá ṣe ń sáré lọ sọ́tún sósì lọ sọ́tún lórí ewu ojú ọ̀nà àti bẹ́ẹ̀ lọ ọmọ náà dẹ̀ tí wọ́n à ń bẹ ọmọ mélòó ni wọ́n bí fún yín ọmọ méjì wọ́n ti bí fún wọn ẹ wo gbogbo àwọn bùkátà gbogbo ẹ̀yẹn lọ́rùn wọn ẹ jọ ẹ jẹ́ ká ṣe àtìlẹ́yìn níbí yìí ká rí i dájú pé àjọ ṣàwárí wọn mú ọ̀pọ̀ Ọlọ́run á sì fún wa rí o lágbára lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹ dárúkọ yín ẹ dárúkọ wọn kí ẹ sì pe nọ́mbà tí ẹ mọ̀ pé wọ́n á lè pèsè tàbí fi ọ̀rọ̀ ránṣẹ́ sí. nọ́mbà tí wọ́n lè pè mí sí tó jẹ́ fóònù nọ́mbà tèmi 080 38 38 08 59. òkè lẹ́ẹ̀kan sí 080 38 38 08 59. àwọn ní ọkọ wọn orúkọ yín. orúkọ mi ni Abdulaziz Àtilọ́lá. orúkọ wọn. Rukayat Àtilọ́lá. àwọn là ń wá. ẹ jọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá a mọ̀ pé ẹ̀yin náà ẹ máa wo fídíò yìí báyìí gbogbo ìgbésẹ̀ tó wà ní ìkáwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ iṣẹ́ ńlá náà lẹ ń ṣe ẹ kú iṣẹ́ náà ṣùgbọ́n ẹ jọ̀ọ́ àsìkò dé láti tún ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ bá wa tẹpá mọ́ a mọ̀ pé rírí ni wọn yóò di rírí lágbára lọ́wọ́ Ọlọ́run èmi nígbàgbọ́ ẹ tọ ẹ jẹ́ kí n fi àyè sílẹ̀ kí n sáré pé ẹni tí wí ẹjọ́ wá ní fẹ́ pé wọn káwọn náà máa bọ̀ ẹ máa bọ̀ tọ kí lorúkọ tí. orúkọ mi ni Adéǹlé Shakrudeen Adékúnlé. báwo lẹ̀yin ṣe jẹ́ sí wọn. mo jẹ́ ẹ̀gbọ́n fún fún ẹ dárúkọ wọn. fún ọkọ ni tí à ń wá ìyàwó rẹ̀ Àtilọ́lá Azeez orúkọ dáàdì wa ni òun jẹ́ ń tiẹ̀ Àtilọ́lá
orúkọ dáàdì tó bí àwa ni èmi ń jẹ́ Adéńlé. ok ó dà ẹ ṣeun mo rí pé ẹjọ́ dín ní ẹjọ́ ń pè lọ́tún ń pè lọ́sì lórí àwọn akitiyan yẹn bá a ṣe rí wọn là ń rí yín kí ni tí ẹ lè sọ lórí àwọn tí ṣàlàyé náà ṣùgbọ́n ẹ kàn lè sọ ara àwọn nǹkan bóyá lára ilé tí mo ti sọ kí a kà torí àsìkò. ẹ ṣeun síwájú ohun gbogbo ẹni tí a bá ṣoore fún tí kò bá dúpẹ́ nígbà tí ọlọ́ṣà kó ní lẹ́rù lọ ni mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ olóòtú Tóbi Fáṣùgbà wọn máa mú yín tẹ̀síwájú. Ọlọ́run ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. bákan náà mo tún fẹ́ àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìpínlẹ̀ Ògùn State, Ọ̀yọ́ State àti Èkó tí wọ́n súnmọ́ ara wọn orí tí ẹ ṣe tí ó di ẹ̀bi Ọlọ́run kò ní jẹ́ kẹ́ ẹ ṣe. àmín. lóòótọ́ la mọ̀ pé ayé ti gbẹgẹ́ ṣùgbọ́n síbẹ̀ náà a gbọ́dọ̀ rí oore ká má ṣe. ẹ ràn wá lọ́wọ́ tí ẹ bá rí arábìnrin yìí kí ẹ fi tó àwọn tí ó yẹ kí ẹ fi tó létí gẹ́gẹ́ bí assignment tí ọ̀gá wa olóòtú ti gbé fún yín. ẹ má wò wá níran ọmọ yóò ní sọnù tẹ̀bí tará o. àmín àmín. ọ̀rọ̀ arábìnrin yìí ìyáàfin Rukayat Àtilọ́lá ọmọ Afọlábí láti ìlú Èrò Àtìtún àdìtú ni ọ̀rọ̀ rẹ̀ mo sì nígbàgbọ́ nínú Ọlọ́run pé bí a ò ti ṣe rí náà àdìtú ló máa jẹ́. àmín. àfikún pẹ̀lú nǹkan tí ọkọ rẹ̀ ti sọ ní ọjọ́ tí arábìnrin náà jáde kúrò nínú ilé fúnra rẹ̀ ó ya ọ̀dọ̀ bàbá tó bí wa lọ́mọ. pé wọ́n dé. a ò sọ fún bàbá láti ìjeje àfi ìjẹta tí wọ́n sọ pé bó tilẹ̀ ń kórí náà ó yẹ ká sọ fún wọn ni ó lè jẹ́ pàdúrà àwọn náà ló máa gbà tó fi máa jí rírí ní kíákíá ṣùgbọ́n kàyéfì nígbà tá a sọ fún bàbá ẹkún ni bàbá ń sun. bàbá ò jẹ. ẹ má sunkún. bàbá ò mú. ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún. lọ́wọ́n bá kó jẹ́ kí a rí. ẹ má sunkún ẹ jẹ́. láàyè àtàláfíà. àmín 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 àmín. bàbá wọn sọ fún wa pé ó yà ọ̀dọ̀ àwọn ní àárọ̀ ọjọ́ yẹn pé nínú tẹ̀síbíù mẹ́rin tó kó lọ́wọ́ nílé ó gba èyí tí àwọn ń lò ó sọ fún mi pé bàbá ilé yìí ti gbó ẹ gba ilé òun ni kẹ́ máa fi ṣe ìrántí Ọlọ́run tí ẹ̀ ń ṣe nítorí bàbá ti di ẹni tí kò lè kúrò nínú yàrá agun mẹ́rin mọ́ àgbà ti dé ó dẹ̀ mú jàlábíà tí ọkọ rẹ̀ wọ̀ mọ́ tí ọkọ rẹ̀ rí gẹ́gẹ́ bíi pé ó ti gbó bàbá yẹn kúkú jáde síbì kan mọ́ ẹ máa wọ̀ ọ́ nínú ilé nígbà tí wọ́n bá sọ fún un pé nígbà tẹ̀síbíù lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ò ní gba jàlámíà yìí lọ́wọ́ ẹ̀ ìgbà tẹ́ bá bímọ báwọn ìyá yín náà ṣe ṣe nìyẹn aṣọ tí wọ́n bá rí pé kò ṣeé wọ̀ jáde mọ́ wọ́n máa fi ń tẹ́ ọmọ tàbí ká fi nu ilẹ̀ bàbá ní àwọn kò mọ̀ pé ó wá dágbére pé ìrìn àjò ńlá ni ó ń rìn ni so bí ó ti ṣe jẹ́ nìyẹn láti má máa ṣe àwítúnwí asán bí ó ti ṣe rìnrìn ẹ̀ lọ́jọ́ yẹn àwọn èèyàn rí ṣùgbọ́n gbà yẹn wọn ò mọ̀ pé ó ń sọnù ni ẹni tó rí kò mọ̀ pé ó sọnù ẹni tó mọ̀ pé ó sọnù wọn ò rí tí ó fi di pé à ń pè ní ọ̀wẹ̀ ó wá ní àrónú bí eré la pè é kó tó di pé wá di òtítọ́ mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n a nígbàgbọ́ nínú Ọlọ́run pé pẹ̀lú gbìyànjú tí àwọn ènìyàn ti ṣe ó tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Èrúwà lápapọ̀ àti Muslim community àti Christian Association of Nigeria CAN àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gbogbo wọn ṣùgbà wa lágbára Ọlọ́run àní ṣùgbà yín lórí nǹkan ìbànújẹ́ àmín irú ilé kò dẹ̀ ní kàn yín tẹbí tará àmín àmín Ọlọ́run á jẹ́ kí ẹ fi ayọ̀ gbà á ni. tó ó dáa ìjọ wo lẹ́yìn gangan gbọ́. gẹ́gẹ́ bí àbúrò mi ṣe sọ yẹn ọjọ́ Jímà ni èmi tó gbọ́ nígbà tí a kírun tán gẹ́gẹ́ bí ní bí agogo 2:15 gbàmọ́dé bèrè pé kí ló dé tí òfin ti pè mí ní àti alẹ́ Àlàmísì ó ní àwọn mọ̀ pé irú ìrìn àjò báyìí ni ìrìn àjò tó rìn ìgbà míì tó bá lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ báyẹn tó bá ti pe nọ́mbà òun báyìí tó bá ti wá àtijọ́ àti mọ́ lọ tí ò bá lọ ó máa padà sílé bá bíi kí á tó kí irun aago 8
tàbí lẹ́yìn ìrun aago 8 tàbí kó lọ sọ́dọ̀ sister náà ní Old Ìrúwà tá à ń pè ní Àmọ̀tẹ́kùn area ní Òkè Ọlá, pé èròǹgbà òun nìyẹn. Ìgbà tó di pé kò return ní normal time tí máa ń dé, lòun fi ọgbọ́n wá káàkiri láwọn ibi táwọn rò pé ó lè lọ àti àárọ̀ ọjọ́ kejì náà. Ìgbà tó wá di pé àwọn òru yẹn làwọn ṣàwọn pé it's a big issue, pé ọ̀dọ̀ mi gan ni òun bọ̀ wá, àfi pàdé níbi tí náà ti mọ̀ sí bọ̀. Láti ìgbà yẹn náà la dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tó di pé a lọ fi tó ilé iṣẹ́ ọlọ́pàá Ìrúwà létí, Ìrúwà Divisional Police of Station. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n gbóríyìn fún yín, kí n dẹ̀ yín láwo. Wọ́n ní àjùmọ̀bí ò kan tàánú, wọ́n ní ẹni Olúwa bá rán sí ni ní í ṣe ní lóore. Téèyàn bá dẹ̀ dúró tí èèyàn kan tímọ́tímọ́, ẹ jẹ́ àyín o, pàápàá nírú àsìkò tá a wà yìí. Wọ́n lè wá sọ pé ọmọ òbí kan náà ni wọ́n, òótọ́ ni, ṣùgbọ́n àyìn yẹn láwo fún bẹ́yìn náà ṣe dúró tì wọ́n. Ẹ ṣé sà. Ibi wà ní kàngán sọ́dọ̀ tìyín náà lágbára Ọlọ́run, ẹni tá a sì ń wá ẹ̀ wọn yóò di rírí. Mo fẹ́ padà sọ́dọ̀ ẹ̀yin tẹ̀ ń wò wá jákèjádò àgbáyé. Ẹ jọ̀ọ́, ọmọ wa ò ní sọnù, èèyàn wa ò ní sọnù, a ní fojú sunkún èèyàn wa o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá a pín fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé e, tó bá lọ káàkiri gbogbo àwọn ẹlòmíín lè rí wọn kó má mọ̀, ṣùgbọ́n látara eléyìí á lè fi ṣe ìrànlọ́wọ́. Nọ́mbà tí ẹ ó sì pè sí, ẹ kọ́ mọ̀ pé ẹ láǹfààní àti pè nọ́mbà yẹn, bákan náà láti fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà lágbègbè yín létí. Ẹ pè nọ́mbà yẹn fún wọn. Nọ́mbà mi tí ẹ lè pè tó dẹ̀ jẹ́ WhatsApp òun náà ni 080 53 06 16 92. Lẹ́ẹ̀kan sí 080 53 06 16 92. Tọ́ ẹ wò ó, láti ìyànyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lérúwà ni wọ́n ti wá, tán ti débi tá a wà yìí o, láti tún wá ṣe léyìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àtìlẹ́yìn fún wọn pé kárí nínú àdúrà ni ẹ̀yin lè lò ní, ẹ jẹ́ a jọ lò ó nínú pé kẹ́yìn náà pín fídíò yìí, ẹ ti ṣe oore nu nínú ohunkóhun tí ẹ bá lè ṣe láti lè fi jẹ́ kí kinní yìí túbọ̀ tàn káàkiri, kí Mrs. Atilọ́lá kí wọ́n lè di Rukayat, kí wọ́n lè di rírí. Píkṣọ̀ wọn lẹ́yìn náà ń wò látẹ̀ẹ̀kan, gbogbo bá ṣe ń sọ̀rọ̀ ẹ ti ń rí píkṣọ̀ wọn tẹ́ ń wò yẹn náà òun náà ni. Ẹ ṣeun o ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé, ibi kò ní kàngán sọ̀rọ̀ dẹ gbogbo wa o, ire ni gbogbo owó máa rí o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Adéńlé Shakrudeen Adékúnlé, ẹ̀gbọ́n Atilọ́lá Azeez tí à ń wá ìyàwó rẹ̀, tí orúkọ ìyàwó náà sì ń jẹ́ Atilọ́lá Rukayat ọmọ Afọlábí ní ìlú Ìrúwà Tuntun ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun o. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ ń pè mí lónìí. Ẹ ti wo lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ, ẹ jọ̀ọ́ ẹ bá ẹ share ẹ̀ fáwọn ẹlòmíì, ẹ jọ̀ọ́ ẹ share ẹ̀. Ẹ̀yin náà gbé ẹ̀yin bloggers ẹ pé tẹ́yin bá ti rí kinní kan ẹ máa ń eléyìí àsìkò tí ẹ nílò láti ṣèrànlọ́wọ́ nìyí. Ẹ jọ̀ọ́ ẹ ṣé o, ẹ pín fáwọn ẹlòmíì. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Fash Express Logistics Services. Your convenience is our priority. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe, ẹ lọ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ TV ìyẹn lórí YouTube. Àbí kẹ́ lọ sí TikTok,
kẹ́ lọ follow Bembeyeke comedy ẹ wò ẹ yìn mí láwo ń gbẹ bá subscribe síbẹ̀ ẹ káre.